Ẹgbẹ́ ADC ní àbùkù ńlá ni bí Trump kò ṣe pe Tinubu sípàdé tó ń ṣe pẹ̀lú àwọn adarí orílẹ̀-èdè Áfíríkà. Ẹgbẹ́ African Democratic Congress (ADC) ti sọ pé àbùkù àti ìtìjú ńlá ni bí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump kò ṣe pe ààrẹ Bọ́lá Tinubu sípàdé kan tó ń ṣe pẹ̀lú àwọn adarí orílẹ̀-èdè Áfíríkà lórí ọ̀rọ̀ okòwò. Ìròyìn gbọ́ pé lónìí ọjọ́ Wẹ́sídẹ̀ẹ́ ni Trump yóò bẹ̀rẹ̀ ìpàdé ọ̀hún pẹ̀lú àwọn ààrẹ ilẹ̀ Gabon, Guinea-Bissau, Liberia, Mauritania àti Senegal ní White House. Ọjọ́ mẹ́ta ni wọn yóò sì lò níbẹ̀. Níbi ìpàdé náà ni wọn yóò ti yànnàná onírúurú àǹfààní tí àwọn iléeṣẹ́ tó wà lórílẹ̀-èdè Amẹ́ríkà lè rí tí wọ́n bá dòwò pọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè Áfíríkà. Wọ́n ní àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ṣetán láti ran ara wọn lọ́wọ́ nìkan ni wọ́n pè síbi ìpàdé náà. Àtẹ̀jáde kan látọwọ́ adelé alukoro àpapọ̀ ẹgbẹ́ ADC, Malam Bolaji Abdullahi sọ pé ìgbésẹ̀ tí Trump ọ̀hún gbé jẹ́ èyí tó tú àṣírí ńlá nípa ìṣèjọba Tinubu, bí wọ́n ṣe ṣe ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí báṣubàṣu àti àìsí ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè tó kù. Àtẹ̀jáde náà sọ síwájú pé fún ọ̀pọ̀ ọdún sẹ́yìn làwọn lámẹ̀tọ́ nílẹ̀ Áfíríkà ti máa ń sọ pé àsìkò ti tó fún àwọn ìwọ̀ oòrùn àgbáyé láti máa bá àwọn orílẹ̀-èdè ilẹ̀ Áfíríkà sọ̀rọ̀ gẹ́gẹ́ bí olùdókòwò papọ̀, yàtọ̀ sí kí wọ́n rí wọn gẹ́gẹ́ bí ẹni tó ń kàn gba nǹkan ìrànwọ́ lásán. Ó ní báyìí ni ààrẹ kan wá bọ́ sórí ipò lórílẹ̀-èdè Amẹ́ríkà tó pinnu láti gbé àwọn nǹkan ìrànwọ́ tó sì fẹ́ mú ìgbéga bá ètò okòwò, ṣùgbọ́n tí kò pe Nàìjíríà sí àbùkù ńlá ló jẹ́. ADC sọ pé kò sẹ́ni tó mọ̀ pé orílẹ̀-èdè Amẹ́ríkà lè ṣerú ìpàdé bẹ́ẹ̀ láì pe Nàìjíríà sí i. Ó túmọ̀ sí pé orílẹ̀-èdè yìí kò jámọ́ nǹkan kan mọ́ lágbàáyé.